dédé ìwòye ẹ̀yin èèyàn wa, ìròyìn pàjáwìrì rèé tó ń dé sétí ìgbọ́ yín láti iléeṣẹ́ amóhùnmáwòrán ti YNN. Segun Pryme lórúkọ tèmi, ẹ máa bá wa ká lọ. Ẹ jẹ́ bẹ̀rẹ̀ láti orílẹ̀-èdè Nàìjíríà, ibi ta ti ń gbọ́ wípé àwọn ọmọ ẹgbẹ́ ilé ìgbìmọ̀ aṣòfin wọ́n ti gbé òfin tuntun jáde o nípa ọjọ́ orí àwọn tó fẹ́ kópa nínú ètò ìdìbò ní orílẹ̀-èdè ọ̀hún. Wọ́n ní ẹni tó bá fẹ́ jẹ ààrẹ orílẹ̀-èdè ọ̀hún ó ní láti jẹ́ ọmọ ọdún márùndínlógójì o, ẹni tó bá sì fẹ́ ṣe gómìnà ó ní láti jẹ́ ọmọ ọgbọ̀n ọdún. Eléyìí ló fà á tí oríṣiríṣi àwọn èèyàn wọ́n ti sọ pé ní sáà ta wà yìí sáà àwọn ọ̀dọ́ ni gbogbo wọn sọ pé àwọn fẹ́ ṣe kíni, wọ́n fẹ́ jẹ gómìnà ìlú wọn o. Pàápàá jùlọ àwọn olórin wọ́n ti ń gbé pósítà jáde o, wọ́n lé àwọn fẹ́ ṣe kíni, wọ́n fẹ́ díje nínú ètò ìdìbò tó ń bọ̀ ní ọdún 2019 o. Àkọ́kọ́ nù wọn arákùnrin Kcee, ẹ mọ̀ Kcee, ọ̀gbẹ́ni Limpopo Kcee, ó sọ pé òun fẹ́ lọ fún ipò gómìnà ìpínlẹ̀ Anambra o. Kcee. Ẹ̀kejì ọ̀gbẹ́ni Terry, arákùnrin Ginger, ọ̀gbẹ́ni Swagger, ó ní gẹ́gẹ́ bóun ṣe wà òun fẹ́ lọ fún ipò gómìnà àti igbákejì gómìnà, òun kàn fẹ́ ṣe gómìnà àti igbákejì gómìnà ìlú tiẹ̀. Àtúngbọ́ báyìí wípé arákùnrin àti ẹ̀mọ̀ bóyá olórin ni ká pè ní àbáláwàdà àbí akọrin aláwàdà Vico kò yé yín, Vico náà sọ pé òun fẹ́ ṣe kí ni, òun náà fẹ́ lọ fún ipò gómìnà ẹlẹ́nu apẹ̀rẹ̀ tó ń pè ní basket mouth. Òun sọ pé òun fẹ́ lọ fún ipò gómìnà ní ìpínlẹ̀ mẹ́fà, òun nìkan ìpínlẹ̀ mẹ́fà lòun nìkan fẹ́ lọ fún. A mọ̀ pé eré ni ẹlẹ́nu apẹ̀rẹ̀ ń ṣe ń tiẹ̀ náà, ṣùgbọ́n pàápàá jùlọ àwa ń dúró bóyá arákùnrin bèrè Bobrisky bóyá òun náà yóò jáde o láti wá lọ fún bóyá ipò gómìnà àbí òun gan yóò lọ fún ipò ààrẹ ní orílẹ̀-èdè Nàìjíríà o. Ẹ máa bá wa ká lọ, bó bá ṣe ń lọ àmọ́ fi tó yín létí. Àwọn ẹgbẹ́ òbí ní orílẹ̀-èdè Nàìjíríà tí a mọ̀ sí Association of Nigerian Parents wọ́n ti kóra wọn jọ o, wọ́n fi kùlùkù, wọ́n sì sọ pé àwọn ò fẹ́ kí àwọn ọmọ wọn kó máa lọ sílé ìwé láti máa ka dókítà àbí ẹnjìníà lásán mọ́ o. Kódà wọ́n fẹ́ káwọn ọmọ wọn kó lọ máa ka bọ́ọ̀lù kó sì máa mú dókítà àti ẹnjìníà mọ́ lẹ́gbẹ̀ẹ́gbẹ́. Wọ́n fi léyìn hàn níbi ìpàdé òbí àti olùkọ́ tó ṣe ní ọjọ́ Jímọ̀ tó kọjá o, látàrí wípé à ń gbọ́ ròyìn nípa arákùnrin agbábọ́ọ̀lù náà tí a mọ̀ sí Adénémọ̀, gbogbo èèyàn ń pè ní Neymar. Wọ́n gbọ́ òye tí arákùnrin yìí tó bẹ̀rẹ̀ sí ní gbà nídìí iṣẹ́ ká máa gbá bọ́ọ̀lù káàkiri yìí. Oyè ọ̀hún jẹ́ ẹgbẹ̀rún lọ́gọ́rùn-ún márùn-ún, kò yé yín, 500,000 pound. Tẹ́ bá gbóye tí mò ń sọ yìí, ìgbà tí àwọn òbí mi gbọ́ yìí ìṣe ló pariwo Jesus is Lord. Àwọn kan ní Fúnkẹ́ Apostle we hear of this. Kò yé yín, arákùnrin Neymar yìí bó bá ń ṣu owó ni, bó bá ń wúkọ́ owó ni, bó bá ń sùn owó ni, bó bá ń rẹ́rìn owó ni, kò sí nǹkan tó ń ṣe tí owó wọlé fún wọn. Eléyìí ni ó fà káwọn òbí sọ pé àwọn èyí tí wọ́n ní kó máa ṣe dókítọ̀ ìyẹn tó gẹ́ o, àwọn ò ṣe dókítọ̀ mọ́ o. Àwọn kan tó sọ pé bóyá kọ́ mọ wọn kó lọ máa ṣe bí olórin àbáláwàdà kẹ́ríkẹ́rí. Ibẹ̀ ni òbí kan ti dìde, ó ní who doctor help, ó ní who àwàdà help, who musician help. Báwọn òbí bó ṣe ń fárígàrè o, wọ́n ra bọ́ọ̀lù fún gbogbo àwọn ọmọ wọn ni o, wípé kó máa ṣe kíni, kó máa gbá bọ́ọ̀lù káàkiri. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan, gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín tẹ́lẹ̀, iṣẹ́ ìròyìn gan ti sú mi tẹ́lẹ̀. Ẹ dákun, bẹ́ẹ̀ bá mọ̀yàn sí Man U, bẹ́ẹ̀ bá mọ̀yàn sí Barcelona, bẹ́ẹ̀ bá bó tiẹ̀ ṣe ẹyin ń bà lásán ni, ẹ dákun èmi gan lè gbá bọ́ọ̀lù, ẹ ṣàánú mi torí Ọlọ́run, ẹ ṣé. Ìròyìn wa ò lè jù báyìí lọ lọ́jọ́ tòní o, ṣùgbọ́n kí n tó lọ, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ má gbàgbé nǹkan tí mo sọ. Èmi náà fẹ́ gbá bọ́ọ̀lù o, èmi ọmọ yín ni Segun Pryme. Ẹ pàdé mi lọ́sẹ̀ tó ń bọ̀, ó dàbọ̀.